Adésínà Fàtáyà mo ní ọmọ Àjàó mo mọ̀ pé mo bá lóye mo pé ọlọ́rùkọ orúkọ lábùkọ baládé mo pé ọfúnkún mo ní wọn pé ọ̀fàrùn gbígbéga ni mo pé ọfún mo ní kó soríire ní lọ́lá ọlọ́run ọba ilé òní tèmi àtàtà ṣe bí wọ́n sọ wípé ṣiṣẹ́ jàre iṣẹ́ ẹni ṣiṣẹ́ jàre ọ̀lẹ ọmọ ọ̀lẹ láyò gbà ibi gbogbo ló gba lágbára gbọ́pẹ́ ní bá dára ó yẹ ká wí bí aláàlẹ́ nígbà sùn wọn karòyìn lódì bá fún Adésínà Fàtáyà kan ní ọmọ Àjàó tí mò ń kí lọ́wọ́lọ́wọ́ tí wọ́n pè ní ọba ní Ọ̀bìntì ní London aláṣẹ ilé iṣẹ́ Ọláìyá African Food ní Ọ̀bìntì ní London táráyé fẹ́ òun kan náà ṣáàlà aláṣẹ ilé iṣẹ́ Fadesh Hotel and Suites Beni Badagry olówó tó fowó mẹ́gbọ́n olówó tó fowó mábúrò ṣebí torí ká má bàa jìyà láṣẹ yá má jìyà lọ́fà ló mú kó tẹ pámọ́ṣẹ́ Àkànní ò ráyè ranú Àkànní ò ráyè regbe iṣẹ́ oríran ní dojúkọ Adésínà tó mọṣẹ́ ẹ̀ lówó ní fi ń lówó owó ọ̀hún ní fi gbàyè láwùjọ gbogbo ibi tó bá lọ ilẹ̀ ọmọ bàbá onírẹ̀lẹ̀ ọkàn tí ń jáṣì mi wájà ó ìbẹ̀rù Ọlọ́run ní ṣáájú ló mú kí gbogbo ọmọ bàbá kó ṣoríire nínú wọn l'Adésínà Àkànní tí mo ń kí lọ́wọ́lọ́wọ́ mo bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba torí pé bá iṣẹ́ rere ṣe orí ẹni ní fúnni bọ́dún kò pọ̀ kó pẹ́ mo ní lọ́wọ́ bàbá òkè ló wà Ọlọ́run mi ò mo yàn Elédùmarè bàbá lórí Fàtáyà kan ní ọmọ Àjàó Adésínà tèmi nìkan tuntun mọ ìwọ olódò ọba ọmọ atẹnigbọlá ọmọ atẹnigbọrẹ ìwọ tí kò nílẹ̀kùn bẹ́ẹ̀ ni wọn ò ní kọ́kọ́rọ́ ẹ̀kú ẹgbẹ́ ni wọ́n fi délé nílé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ lọ́rọ̀ tí sanwó ọmọ lọ́rọ̀ tí bàbàjà àgbèrè ni wọ́n kì í sanwó yìí kọlà owó abẹ lásán ni wọ́n san nílé bàbá tó bí ọlọ́mọ bí ìwọ bá rẹ rú a sì tún rẹ nì a sì tún béèrè nì ìwọ ní rẹ rú o ti sì tún béèrè nì ìwọ olódò ọba nílé odídẹrẹ́ ìwọ tó dídẹrẹ́ pé tẹnu rẹ tẹ kọrọ yín èrò tí rẹ wọ bẹ́ẹ̀ dọ̀bà ẹ̀bù bọ́jú bẹ́ẹ̀ dọ̀bà ẹ̀bù bẹ́sẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀mí kẹ́ tọrọ lọ́wọ́ ọba bẹ́ẹ̀ bá fẹ́ ṣòwò kẹ́ẹ̀délé Alákànní Adésínà Àjàó ọmọ Àṣìmíyù Àkànní Fàtáyà mo ní ọmọ ṣe jẹ́ ọjọ́ lójú wípé ta ló ní kí n kì ọ́ ta ló ní gbà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ẹni tó mọ̀ ọ́ bíi treasure tó fẹ́ ọ bíi wúrà tó fẹ́ ọ bíi ẹ̀ṣọ́ ẹni tó mọ̀ ọ́ bíi treasure ni tó fẹ́ ọ bíi wúrà tó fẹ́ ọ bíi ẹ̀ṣọ́ òun ló ní ká bá ọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé kò lọ́lá Ọlọ́run òkè òkè láwòrán àṣà òkè òkè láwòrán àwòdì ní túkọ́ Ọlọ́run ọba Ọláìyá African Food tí ń bẹ lókè òkun ní Ọ̀bìntì ní London ní jóná Fadesh Hotel and Suites Beni Badagry òkè òkè ló mọ̀rẹ́ lọ́lá Ọlọ́run ọba alẹ́ ni tó ní kí n kí ọ tó mọ̀ ọ́ bíi treasure tó mọ̀ ọ́ bíi ẹ̀ṣọ́ ló ní ká máa bá ọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tọmọ wọn béèrè wípé ta ní kọrin ewì sétí aráyé ẹ máa sọ fún wọn wípé Adégúnlé Adébáyọ̀ ní ayọ̀ lọ́wọ́ Elédùmarè ayọ̀ lọ́wọ́ alágbára gbajúgbajà tí wọ́n ń pè ní Kúnlé Akéwì.